ẹ jẹ́ kí n sọ ìrìn àjò mi fún yín 2024 February 5 versus 2025 February 5 ẹ jẹ́ kí n sọ àwọn ìrìn àjò mi fún yín nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ níwòyí last year mo wà ní Adéníjì Adélé police station ní moment yìí tí hours tí mo wá ṣe show fún yín hour yìí gangan níwòyí last year ní DPO Adékúnlé Adéníjì òun àti PM wọ́n ń gbọ́n ẹ̀jẹ̀ lára mi ni no do show today we go donate blood Abdul Exe ṣe rí ẹ sábọ́ọ̀dù ẹ jẹ́ kí ìyá Ìbàdàn àti ẹ sábọ́ọ̀jọ́ máa ṣe eré tọmọtìyá ṣùgbọ́n bẹ́mi ṣe wà yìí ẹ má pàyàrí yìí ẹ bá pàyàrí lí Facebook máa wà bọ́rìn bí ò ní wò yín ràn kẹ́ pàyàrí lí ìwò yìí last year ìyá rílí mú jó àdótòsí náà gbégèlè ṣe ṣeré bí gèrè olórí burúkú awáyé má ṣe rere ó ṣorí bí orí igúnnugún ọmọ òṣì alápá má ṣiṣẹ́ ó dàbí àkísà nǹkan oṣù oníwájú kọ̀ lọ̀bọ̀ olóbò kò lápsì ọmọ wèrè ọmọ èpè ọmọ ẹ̀sìn àwọn náà kí wa sílé wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀ bí ìdínú ìgbẹ́ níwòye ọdún tó kọjá àwọn olórí burúkú ará Tom Jones àwọn awáyé má ṣe rere làwọn náà ń pín kiri ni wọ́n ń pín kiri WhatsApp àtẹni tó gbé sí kí lórúkọ ẹnu wọn story ẹlòmíì gbé sí WhatsApp story ẹlòmíì gbé sí TikTok story nínú àwọn èèyàn dùn wọ̀lọ̀ wọ́n ti mú ya wọn o number one lórí TikTok lórí Twitter number one story ní last year February mi ò lè gbàgbé láyé gift Baruwa àdótòsí náà ṣe gèlè ṣe ṣeré olórí burúkú ọmọ ó gbégò sójú bíi Titus ní ba níbi tán ti ń ṣoríire olórí burúkú ọmọ ó bá ti fẹ́ fi pa wá tójú bọlé yín tó fẹ́ fi pa tọrọ bára tẹ́ ẹ̀ bá ti gba ọmọ wèrè láyè bó ṣe máa ba ti yín jẹ́ ló máa dúró wọn wọlé lórí làwọn olórí burúkú kan bẹ̀ sí ní béèrè kí ló wá lọ Tom Jones àwọn olórí burúkú ọmọ alápá má ṣiṣẹ́ àwọn ọmọ èpè àwọn ọmọ ẹ̀sìn kéèyàn máa béèrè lọ́wọ́ géńdé Ọlọ́run pé kí ló wá lọ Tom Jones ẹ mọ̀ pé apá wọn ti gé wọn lè ṣiṣẹ́ mọ́ ọmọ ni wealthy onídìsúnmá kankos ó mọ tán ṣe fún mi last year níwòyí last year àwọn olórí burúkú awáyé má ṣe rere tán ní jèrè ọmọ wọn tọmọ aráyé máa pé pa ọmọ wọn ẹ sábọ́ọ̀dù my darling gbójú jáde my baby ijó last year yẹn pọ̀ that last year wasn't funny but all the way olúwa ṣe àwọn Izzy Ògbèdè wọ́n ti gbẹnu sí máìkì wọ́n ti ganu sí gbogbo ẹ tí ń ṣe yọ̀mù gbogbo àwọn pọ́sẹ̀ǹjì gbogbo wọn gbogbo ẹ tí ń ṣe ó ti ń ṣe yọ̀mù èmi ò gbọ́ rí aṣáàdó tó ṣe òníṣẹ́ wọ́n ní kí lèmi wá lọ sínú ọjà Tom Jones olórí burúkú ọmọ ọ̀bànújẹ́ tó parọ́ mọ́ mi ó ti lọ kó èrò lé mi lórí ẹ sábọ́ọ̀dù láti ẹ̀dùn máa wọ Ọlọ́run ọbẹ̀ ẹ̀sán ẹ sábọ́ọ̀dù my darling tí ẹni mo ń ṣe ò tíìmù ẹni mo wà tíìmù ẹ kò sẹ́ni tó lè fìyà jẹ níbí ṣé o mọ̀ pọ́nlọ́ ló ti ní kí n sọ fún ẹ nígbà tí Adéọlá ọba ńlá Adéọlá Elizabeth tó sọ pé òbò yóò ń rùn tí mo sáré rẹ́ ẹ sí pé kò kí ń fárun òbò Ọlọ́run ló ní kí n ti já ẹ tán kó sáré lọ fárun òbò Esabod tó bá yẹ pé mi lọ mú pásì yẹn lẹ̀ Esabod wọn bá bárun òbò ní fùrọ̀ ẹni ṣàṣù ìyẹn dẹ̀ ni ò bá dùn wá
tẹ́ bá ń gbọ́ ṣáṣú 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 irú òbò Ẹsábọ́ọ̀dù ṣáṣú Ẹsábọ́ọ̀dù gbé tuntun dé ṣáṣú Ọlọ́run ló ní tirẹ̀ tán Ọlọ́run ló ní tirẹ̀ tán yanyan Ẹsábọ́ọ̀dù inú ẹ̀ ń dùn ní kùrà níwòye láti ẹ̀ ṣé Facebook mi sì ń ṣiṣẹ́ ṣá inú Ẹsábọ́ọ̀dù ó ń dùn ní Yorùbá Ẹsábọ́ọ̀dù ó ń yọ̀ ní bí ìdínú ìgbẹ́ níwòyí last year ẹ jẹ́ ń pàkíyèsí yín sí nǹkan ṣáṣú ni Ọlọ́run ló ní tirẹ̀ tán Ẹsábọ́ọ̀dù ò dẹ̀ tún ní kí mi o tó bá jáde wá tún sì bú mi ọpẹ́lọpẹ́ mi irú òbò yìí ò bá ṣe ṣìkìtì ni orí àwọn ayé wọn ò rí nǹkan kan mú pa ẹ direct òbò náà rí mú wọn ò rí irun òbò mú òbò ẹ̀kẹ̀dẹ̀ ní superstar ni àwọn ayé team àgàgà straight from their tiẹ̀ torí tiẹ̀ mo ṣe kọ́ lọ́rẹ̀ oníṣẹ́rẹ́ mi mọ̀ ọ́ láéláé ìyá wálé ò gbé nǹkan mi ṣara wúyẹ́ ni ẹ̀ o tó sẹ́ẹ̀tì oko yẹn báyìí déédéé ni ó bá mu pa ni tó bá ń gbọ́ garawa jèbó ó wọlé kanlẹ̀ gist lover ibo ló wà ẹ rí olórí burúkú Elizabeth Adéọlá ó ní àìsàn full video ọmọ ìyá tó kú jálajàla yìí ọba ńlá ìyá ẹ ló kú jálajàla lórí burúkú ní ìyá ẹ wàláì òbú Ẹsábọ́ọ̀dù ó sàn jáyé ìyá ẹ lọ láàrin èmi àti ẹ òbú Ẹsábọ́ọ̀dù ìgbésí ayé òbú Ẹsábọ́ọ̀dù ó sàn ju ìgbésí ayé ìyá ẹ lọ ìyá ẹ ti kú kíkú tó dé ìyá ẹ ó ti kú kíkú tó dé ó lọ fi kádàrá ìyá ẹ àti kádàrá àwọn ọmọ ẹ ó lọ fi ń yáwó Elizabeth Adéọlá ọba ńlá kì í ṣe tó ṣòdí o àwa láwọn èèyàn pàtàkì kan bí tó ń jórúkọ yẹn o Elizabeth Adéọlá ọba ńlá ìyá ẹ ti kú kíkú tó dé olórí burúkú ni ìyá ẹ ayé ìyá ẹ ti bàjẹ́ Elizabeth ọba ńlá ibi tó rí burúkú bá ìyá ẹ dé òun yáwó kiri ni pé kíní fún mi àlímà àbí kí lórúkọ fáwọsà òun yáwó kiri ni níwòye ọdún tó kọjá olórí burúkú olórí bí àpòláàgì ló ń sáré lọ ló ń sáré bọ̀ aṣọ wa mú màtíríà ni olòṣì olórí burúkú ìwọ̀nba ó rí pé ìgbà tá a fẹ́ ṣe mítìn ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ó notice pé mo mú wọn lọ sí rúùmù mi ọba ńlá ó notice wàláì àwọn ọlọ́pàá yẹn tó bá yẹ kó máa ń wo ṣó wa mo ṣẹ́jú ó notice ní apalẹ̀mọ́ ọ̀rọ̀ ni màtíríà kan tó gbọ́ bóyún jábọ́ lára àwọn ọmọ ẹ̀ inú mọ́tò ló ti sáré bẹ́ẹ̀ ṣé wo ní kàtàkàtà ìwo ní rádaràda ìwọ àbòsí látàrí wo lórí burúkú ẹ̀dá irú ìwọ èmi fẹ́ mú mọ́ra níbo ló ti rí èmi ṣé bí Canada document ẹ wà lọ́wọ́ mi tó ti dìnnà yẹn orí kí n gbé síta orí kí n ti wá fi ṣe ṣó orí kí n gbé síta orí kí n wá fi ṣe ṣó olórí burúkú ẹ òun kúrò ní police station báyìí ó ṣáná sí kámẹ́rà ni ìwọ ló kọ́kọ́ wá gbé sáwọn èèyàn létí pé oyún jábọ́ lára àwọn ọmọ ẹ̀ ọba ńlá olórí burúkú ẹ̀dá ni ẹ̀ ìdí tó ò ṣe láṣeyọrí tó ò ṣe ṣàṣeyè gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tó jẹ́ pé ọ̀rọ̀ gbọ́dọ̀ ṣojú ẹ̀ ó ti wá bẹ́ síta kò lè jẹ́ èèyàn ó lè mèkì ẹ̀ láyé owó ìyá gbọ̀n lọ́mọràn orí burúkú tí ìyá ẹ̀ tó ṣe títí Latifa Elizabeth Adéọlá ọba ńlá orí burúkú tí ìyá ẹ̀ ṣe títí tí gbogbo ọmọ tó tara ayé ẹ̀ jáde tí kankan ò yàn ìkankan ò ṣoríire you talk too much ọ̀rọ̀ tán pè ẹ́ sí ọ̀rọ̀ tí wọ́n pè ẹ́ sí wá ti bẹ́ síta wá sọ
gbogbo àwọn èèyàn ńláńlá tó yẹ kó dàbí aṣọ ìbora fún ẹ everybody ló ti sá fún ẹ. àwọn èèyàn máa ń sọ mo máa ń sọ fáwọn èèyàn pé ẹ lè rò pé àwọn ẹsà bọ́ọ̀dù yẹn lọ́ta wa ẹ lè rò pé àwọn tó ń ṣe ṣó fún wa yẹn lọ́ta wa irú àwọn Bísí Pulse and Ponder irú àwọn ọba ńlá àwọn náà ń jẹ nínú aburú tó ń ṣẹlẹ̀ ẹ bá mi bèèrè lọ́wọ́ ọba ńlá kó lórí burúkú ṣọ̀pọ̀ kéku ẹ̀ bó ṣe jáde tó sáré wá ànáùnsì kó oyún jábọ́ lára ọmọ òun kò ṣe jáde kó wá ànáùnsì bí ìyàwó ọmọ òun bó ṣe fi ìbọn fọ́ orí ọmọ ẹ̀ l'Amẹ́ríkà tó kó kúrò nílé ẹ bọ́ síta ẹ lanu gbàgà ẹ sọ̀rọ̀ lọ́rọ̀ àmọ́ ìbànújẹ́ wà nulẹ̀ tó ń bá yín sùn tó ń bá yín gbé mo wá sọ ìrírí ayé fún yín ni mo wá pàkíyèsí yín tó bá jẹ́ wípé gbogbo àwọn kọ́ńtàkì mi tí n bá lò wọ́n lásìkò ọjà yẹn bí Elizabeth Ọbanla bí ò bá ṣe wá ka gbogbo wọn síta nìyẹn. Obi titi ẹ ọmọ ẹ ń ṣorí burúkú l'Amẹ́ríkà ọmọ ẹ ò jẹ́ èèyàn l'Amẹ́ríkà ọmọ ẹ mutí ọmọ ẹ má mú bọ́ obìnrin la máa ń gbọ́ pé ó má mú bọ́ ọkọ àmọ́ ibi tó rí ọmọ titi ẹ burú dé ọmọ ẹ mú àmúbọ́ ìyàwó gbogbo àṣírí tèmi ní nípa titi ẹ Elizabeth Ọbanla mú ẹyọ kan wá tí mo ti sáré ṣá sórí íńtánẹ́ẹ̀tì àti wọ́ àti Bísí àti Pulse and Ponder gbogbo yín tẹ̀ ń blackmail yẹn ẹ lè ní aṣọ rẹ lára ẹ lè rà láàánú èpè kọ́ yẹ kí n gbé titi ẹ sẹ́gbẹ̀ẹ́ kan mo fẹ́ kẹ́ wò ó láti last year bí Ọbanla ṣe bẹ́ wá sí police station ǹjẹ́ ẹ rí kó rántí bẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá ńgbà tọ́lọ́pàá clear orúkọ mi àbí ṣé mo ti bàjà ṣé mo bu ṣé mo ṣẹ̀ ẹ rí pé ìbànújẹ́ tó bá Ọbanla Adéọlá Elizabeth Ọbanla ìbànújẹ́ tó bá jù láyé òun ni pé ọlọ́pàá clear orúkọ mi. fídíò ẹ mo sì ń bọ̀ wá ṣe lẹ́yọ kọ̀ọ̀kan mi tí ì rí títí ẹ nǹkan tí mo kàn fẹ́ káyé mọ̀ ni pé nǹkan ẹyọ kan ṣo tó o fetí gbọ́ ní police station yẹn o sáré bẹ́ síta o wá sọ bóyún ṣe jábọ́ lára àwọn ọmọ ẹ táwọn ọmọ ẹ ò rọ́mọ wò àmọ́ o lè sáré bẹ́ síta lọ́jọ́ tíyàwó ọmọ ẹ tó kó kúrò ní l'Amẹ́ríkà o ò sáré wá sọ yẹn o ò sáré bẹ́ síta kó o wá sọ bó ṣe deport rẹ o ò sáré bẹ́ síta kó o wá sọ bí ìgbésí ayé ẹ ṣe bàjẹ́ o ò sáré bẹ́ síta kó o wá sọ bí ìgbésí ayé ìyá ẹ bó ṣe bàjẹ́ o ò sáré wá bẹ́ síta. ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín success is the most cheapest thing. Connection òun ló easy láti ní jù láyé kò sẹ́ni tá a bí láyé tí a kọ connection mọ́ but opportunity láti retain connection ẹ sórí tí connection bá wá bá ẹ connection máa dàbí pàǹdà ni o ò ní mọ̀ pé gold ni tó o bá ti jẹ̀dá tí ara ò balẹ̀ tó jẹ́ àríjẹ níbi ìbàjẹ́ ni ẹ́ o máa lose gbogbo connections ẹ̀ ìwọ Ọbanla ò ń yáwó o tún ní ìgbéraga lórí bó ṣe ń yáwó o bọ́ síta ò ń bú Ìyá Adébímpé ọjọ́ tó ń travel owó tí Ìyá Adébímpé fi ṣe ẹ́ láàánú ṣé olórí burúkú ìyá ẹ̀ táyé ẹ̀ ti bàjẹ́ tí gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ti ṣánkú ṣé ìyá ẹ̀ ló yá ẹ lówó yẹn pẹ̀lú bó ṣe yáwó bẹ̀ sí ní bá wúmà yẹn jà o ò gbọ́rí lẹ́nu mi mo dẹ̀ make sure pé mi ò sọ ọ̀ntìgbà tí màmá yẹn wá sọ pé owó tó yá èmi ni mo sọ ẹ máa ń rò wípé olówó òṣọlọ àṣírí ẹ̀ lógo Ọlọ́run ló lówó torí gbogbo criteria tó lówó fi lówó o ò nílò ṣe ní gbogbo orí ọ̀fẹ́ tó lówó ní tó fi grab ẹ̀ àti gbé síwájú títì ẹ̀ náà ìwà ìlara tẹ̀m̀bẹ̀lẹ̀kú ìkà ló jẹ́ kó lose ẹ̀. mi ò sọ fún anybody rí láyé pé ó yáwó mi ò dẹ̀ sọ fún wọn gan wípé owó tó yá
kàkà kó di ìtìjú fún ẹ I am ready to pay it mi ò sọ fún ẹ rí bó ṣe wá gbógun tì mí tó wá bẹ̀ sí ní bá mi jà kò tẹnu mi jáde àmọ́ wọ gbogbo ohun tó mọ̀ nípa mi tó bá jẹ́ pé ìwọ ni wọ́n pè sórí aago lọ́jọ́ tó yáwó wàá ti wá fi ṣe ṣó jẹ́ ń gbé ẹ ti sẹ́gbẹ́ ẹ̀kọ́ wo lẹ rí kọ́ ní orí àwọn ará Tom Jones ẹ má gbàgbé pé February 5 làwọn ará Tom Jones kígbe olè lé mi lórí April 9 ni Tom Jones múná tó jóná ẹ má gbàgbé pé April 4 ní birthday mi ẹ jẹ́ kí n wá calculate ẹ̀ fún yín February 5 ni wọ́n ní mo jalè nínú Tom Jones April 4 ní birthday mi 4 plus 5 kí ló fún wa 4 plus 5 kí ló fún wa ó fún wa ní 9 ẹ má gbàgbé pé April 9 ọjọ́ karùn-ún sí birthday mi the biggest gift tí Ọlọ́run fún mi òun ni ìpayín kéke tó bá àwọn ará Tom Jones èmi tí wọ́n purọ́ mọ́ ẹ wo bọ́n ṣe pọ̀ tó bá jẹ́ pé tòótọ́ ni mo ṣe fake transfer tó bá jẹ́ pé tòótọ́ ni mo ṣe reverse transfer lọ́jọ́ tèmi kò yẹ kí n wà nínú ọlá torí orí tó kígbe olè lé mi lórí ó pọ̀ jù gbogbo àgbáyé ló dẹ̀ bá wọn gbé story mi pé mo jalè ló wà ní number 1 ní February 5 last year orí ẹyọ kan ṣoṣo ó dẹ̀ dáná sun gbogbo ẹ̀yin ará Tom Jones orí ẹyọ kan ṣoṣo ó dẹ̀ dáná sun yín ó dáná sun yín tọmọtọmọ yín ó dáná sun yín tìrantìran yín bẹ́ẹ̀ ṣe máa wá rí ọmọ wò aṣojú Ọlọ́run ní gbogbo ìgbà tẹ́ bá ń rìn lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọmọ aráyé ò ní dáríjì yín bẹ́ẹ̀ bá bí gba ọmọ ẹ mọ sàrí àwọn ọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ nínú kéèsì Tom Jones àtẹ̀yin tẹ́ ẹ support wọn àtẹ̀yin tí wọ́n ń support àtẹ̀yin tí wọ́n ń gbèjà àtẹ̀yin tẹ́ ń gbèjà wọn bẹ́ẹ̀ bá bí gba ọmọ ẹ mọ sàrí àwọn ọmọ yín ọ̀rọ̀ tí àwọn ọmọ yín ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ ló máa ṣekú pa wọ́n wọ́n máa wò kí wọ́n wá bá yín nílé ó ti pẹ́ tẹ́ ẹ ti ń pagi ẹ ti paraba ẹ ti pagi òṣè tọ̀dọ̀ mi yìí ni gbogbo yín máa fi ṣàṣemọ́ nílẹ̀ Yorùbá I could remember last year ní time yìí ní last year mo imagine lọ́jọ́ tí mo ti ń kiri àmàlà mi ò jalè lọ́jọ́ tí mo ti ń gbé uncompleted building mi ò jalè mo lọ fọsẹ̀ ní my 12 mi ò jalè mi ò sá kúrò lé mi ò dẹ̀ ní history rape àmọ́ ẹ̀yin ará Tom Jones mo wo gbogbo yín tẹ́ kígbe olè lé mi lórí tún wá ṣẹ̀ mi o bí ó ṣe DPP tó sáré bá yín gbé kéèsì kúrò ní court káṣírí ẹni tó gba owó má bàa tú owó kìíní 91,000 owó kejì 100,000 naira DPP wá sáré wọ́n bá yín gbé kéèsì yẹn kúrò ní court nítorí wípé Gistlover ti lọ fi story ra story lọ́wọ́ wọn gbogbo yín tẹ́ ẹ kígbe olè lé mi lórí àtolórí burúkú Farida gbogbo yín dà lẹ́yìn èmi lélẹ̀ lẹ́yìn Nkechi Blessing mo rí gbogbo nǹkan tó ń ṣe láti 2019 bó o ṣe máa ṣorí burúkú tó nínú ayé níwà tó wà lọ́wọ́ ẹ̀ tí n bá kọlù ẹ́ ìyá àsunkún kíkorò níbi tó ṣọ́kú sí Nkechi Blessing
tí n bá kọlù yálàyà ẹ̀. Ó mọ̀ pé gbọ́n tẹjọ́ ń búra yín níbí báyìí wọn ò mọ̀ tàn yá ẹ ní péré lọ́nà Fágbà sábúlé Ẹ̀gbá níbi pẹpẹ soup wọn ò mọ̀ tàn màmá ẹ̀. Kódà o ò mọ̀ pé mo mọ̀ yá ẹ dáadáa. Ìyá ẹ ni ò tí ì jẹ́ kí n wá rún ẹ torí mo mọ̀ yá ẹ dáadáa. Mo dẹ̀ mọ̀ ìgbésí ayé tí yá ẹ gbé Nkechi Blessing láti 2019. Mo mọ̀ ìtàn ìgbésí ayé ìyá ẹ dáadáa. Sórí tí mi ò bá jẹ́ kó o ṣe kó o tẹ́ tí n bá hìtì yálàyà ẹ kò ní dùn. Jẹ́ n gbé ẹsẹ̀ gbẹ́ kan. Nkechi, just one more pen from you wàá regret ipò wálé ayé. Ìwọ olórí burúkú ọmọ òfò ọmọ ọ̀bànújẹ́ ọmọ ẹ̀sìn ọmọ èpè olórí burúkú ẹ bọ́n ṣe tiẹ̀ tó lọ bú àwọn bàbá Nollywood tó lọ ń kúnlẹ̀ fún wọn ní Canada. Nígbà tó ń ṣe visa Canada ẹ ó rò pé mi lè bá tiẹ̀ jẹ́ torí mi kì í ṣe olórí burúkú bíi tìyá ẹ Nkechi Blessing. Wọ́n ní tá bá ń jà bí kakúkọ ṣé mo ṣẹ̀ aláyà ẹ olórí burúkú ìyá òfò ìyá àbànújẹ́ tó bí ẹ ṣé mo ṣẹ̀ yá ẹ ló fi rò pé o bọ́ síta ó wá níta ló jalè nínú ọjà lẹ́nu. Nkechi ó máa ṣẹ̀sín fún mi. Sórí Àdótòṣì Gistlover tó ń tì yín lọ kọlu ẹni tí ò ṣẹ̀yìn ó mọ nǹkan tó ń ṣe dáadáa. O ò mọ iye ọkùnrin tó ti lù ẹ́ lálòpatì bíi menstruation ẹlẹ́jẹ̀. O ò mọ̀ tàn yá ẹ ní péré. For the fact wípé gbogbo bó ṣe ń bú mi láti ọjọ́ mi ìsàn kankan láì mọ̀ ẹ́ rí. Olórí burúkú Àdótòṣì ẹni òfò ẹni ìbànújẹ́ tó ń gbèjà ó rí ń táyé tí ẹ kù ni. Ó rí nǹkan tí ayé ẹ kù. Nkechi máa gbé yálàyà ẹ sáré bíi kòkù tí n bá dẹ̀ bẹ̀rẹ̀ àwọn stop tí n bá ṣe show méjì péré fún òní dáríjì yálàyà ẹ tí yálàyà ẹ máa fi ṣán kú ikú tún ikú níbi tó kú sí. Tí n bá kọ̀ ṣe show Nkechi pé èmi ó mọ̀ pé mi ò gbóyìnbó mọ̀ pé mi ò ní lo English. Nkechi tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ò ní réèyàn ra ẹ £1. Tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú yálàyà ẹ Nkechi Blessing Àdótòṣì tó ń gbèjà olórí burúkú akídanidání awáyé má ṣe rere tó ń gbèjà orí tó kù ni orí bí mo ṣe gbé ògo yálàyà ẹ sáré orí tí mo ṣe fún. Just one more firm from you. Mo dẹ̀ máa fi ẹnu Àdótòṣì ni. Màá wá gbé ẹsẹ̀ èmi ò ṣe Instagram o gbọ́ mi in as much tí n bá ti dúró sórí ọwọ́ mi Nkechi tí n bá ń bẹ́ẹ̀ pò wàá máa mọ̀ lójú orun kan bẹ́ẹ̀ pò lójú ayé wàá máa mọ̀ kan bẹ́ẹ̀ pò. Nkechi tí n bá ń bẹ́ẹ̀ pò kò sí bọ́jẹ́ bó ṣe lè tà tó ìyẹn furu ẹ a máa wá analyse ẹ ìwọ èṣìṣì ló ń yọwọ́ mi tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú yálàyà ẹ èmi ò máa ń ṣe àwọn tẹjọ máa ń ṣe tí ìjọ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ gbogbo àgbáyá mi tìtì torí ẹjọ́ là ń bògùn rò ká tó sà á mi kọ́kọ́ wá fún ẹ ọmọ mi ò wá fún ẹ ẹbí mi ò wá fún ẹ wàá kọ́ believe pé o fẹ́ gbèjà olórí burúkú Àdótòṣì àbí I'm not your regular customer nígbà tí mo rí kọ́mẹ̀ntì olórí burúkú yálàyà ẹ ní last year sórí pé èyí ẹ̀ ni mo fún ẹ one single firm Nkechi firm ọ̀rọ̀ tó sọ ni máa wá fi ṣe show fún ẹ ìyálàyà ẹ ò ní rúlà tó dẹ̀ máa rí aroma àti flavour èpè
gidi wàá máa gbọ́ ọ̀fọ̀ ò ní lè sùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ because mi ò màrífín tó wà láàrin èmi àti ìyálàyà ẹ mi ò mọ tí mo gbà lọ́wọ́ olórí burúkú ìyálàyà ẹ tó jẹ́ pé wàá máa throw shade sí mi ò mọ lọ́rọ̀ kan ṣá ẹ̀yin èèyàn nígbà tí gbogbo kinní yẹn ń ṣẹlẹ̀ àṣà àráwọ̀ oríṣiríṣi everybody first ní yọnu sí the second day was tough the third day was tough fourth day àti ìgbé kúrò lára ṣùgbọ́n ọlọ́run ọba tí ò lé ní kó tó mú un ó bá mi mú àwọn ará Tom Jones lọ́rùn ọwọ́ ọba tó mú àwọn ará Tom Jones ẹ má gbàgbé pé ó mú Gistlover in history tí Gistlover ti ń operate Gistlover ò dákú lọ tó báyìí rí in history. Adérójú ọmọ yẹn á jẹ ìyà tó ṣe wípé àbí Nkechi Blessing kọ́ á jẹ ìyà tó bá jẹ ìyà á sun ẹkún àdótòṣe á máa bá sunkún. Ẹ lọ bèrè báwa ṣe operate ń bí ẹ mà àwọn tó train mi ni àwọn Esabod ló train mi mo dẹ̀ gba certificate àwọn tó train mi gan ẹ rí pé jẹ́jẹ́ lọ́mọ Èkó lọ everybody fi ṣe bẹ́ẹ̀ ṣe máa kóra yín jọ tẹ́ bá ti rí ẹ̀dá kan tí ò gbàdó tòṣì láyè kó wọnú ayé òun ẹ wá kóra yín jọ ẹ lọ máa búlì ẹni yẹn bẹ́ẹ̀ bá lógún ọdún láyé ẹ fojú mọ sàárè ọmọ gbogbo yín pátápátá tẹ́ ẹ wà pẹ̀lú àdótòṣì tẹ́ ẹ wúrú wà bẹ́ẹ̀ yẹn àdótòṣì is a thief lazy bastard unfortunate soul a fẹ́ mú ẹ lọ́rẹ̀ tipátipá bó o bá ti mú lórí burúkú ọmọ lọ́rẹ̀ tipátipá ẹ ló jalè ẹ bá mi bè lọ́wọ́ àdótòṣì Gistlover ẹni kó mú evidence nǹkan tó sọ ní last year ẹni kó mú jáde olórí burúkú awáyé má ṣe rere Farida ẹni kó mú evidence tó sọ last year ẹni kó mú síta awáyé má ṣe rere Nkechi Blessing ọmọ òfò ọmọ ọ̀bànújẹ́ olórí burúkú ọmọ tán ti lo kádà rẹ̀ ọmọ tí wọ́n ti lò olórí burúkú onífùrọ̀ sọ́kèwé awáyé má ṣe rere ọmọ èpè ọmọ ẹ̀sìn ẹ bá mi bè lọ́wọ́ Nkechi Blessing pé kó mú ìyá láyé olórí burúkú ìyá òfò ìyá àbànújẹ́ ìyá ẹ̀sìn tóbi pé kó mú ẹ̀rí ibi tí ìyá ẹ̀ tó ti lọ jalè láàrin ọjà wa n tó fún yín ní liver Gistlover n tó fún ìyá láyé ẹ̀ ní liver tó fi rò pé o lè purọ́ mọ́ mi kó o jẹ lọ sórí pé for the first time Gistlover for the first time in history of your miserable life ó wọlé bí ẹdun ara ó fẹ́ jáde oríta wá irú kọ́lọ̀ kú wo ló fi pa Mohbad là ń bèrè àdótòṣì irú kọ́lọ̀ kú wo ló fi pa Mohbad ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín tó bá fẹ́ deal pẹ̀lú àwọn àdótòṣì you have to go spiritual mo kàn imagine tó bá jẹ́ pé nǹkan kò ṣẹlẹ̀ ní Tom Jones mo kàn imagine tó bá jẹ́ pé ayé Gistlover ṣì ń rosy because lẹ́yìn tí Gistlover tó parọ́ mọ́ mi láyé ẹ̀ bàjẹ́ ló wọlé bí ẹdun ara ẹ wá sọ fún mi pé kò sáyé ṣe fẹ́ sọ mi pé kò sáyé ayé wọ ayé òní mẹ́mi àti yín ayé ló mú àwọn ará Tom Jones ayé ló mú wọn níwòyí last year ẹ mọye comment ti Gistlover ní wonderful ṣé kéèsì Nkechi
ọmọ tá a máa fi gbé sí ayé ẹ̀ tajà ń bí ọmọ tó ti ṣorí burúkú. ẹ̀yin abiyamọ ẹ máa bá mi fi ohùn kọ́lẹ̀ fún Gistlover àtàwọn ọmọ ẹ̀ àtàwọn tó gbèjẹ àtàwọn tó gbèjà. I can't believe that blog would die like that too. Lizzy and Vicky. My choice. Ṣé nígbà tọ́rọ̀ Tom Jones yẹn ṣẹlẹ̀ èmi lọ sí ìlú mi ni ṣé rí ó wá sí pápá ni Gistlover ó wá sí field ó ti yín because kò sẹ́ni tí ó ń donate mọ́ lábẹ́ Gistlover ebi dẹ̀ ti pa olórí burúkú kú ṣé mọ̀ wípé mo ti cut liver ẹ̀ ṣé mọ̀ pé mo sọ fún ijọ́ tó pè mí lólè mo ní Gistlover you go right enter mortuary àbí mi sọ bẹ́ẹ̀ mo ní Gistlover you go right enter mortuary ṣe rí ilé ayé yìí má gbà kan bà tiẹ̀ jẹ́ má gbà kan bà imagine tó yẹ pé mo lọ dákẹ́ bíi Naira Marley ọba máa pè mí lólè àbí so mo lọ jí gold níbi tí wọ́n ti ń ta gold àwọn tó wà bẹ́ẹ̀ rí gold rí ẹ wá wo títóbi Ọlọ́run Lizzy Anjorin sì wà nínú palace ẹ o olóṣó olódo orí palace jókòó sí àwọn ará Tom Jones tó lò àwọn náà ní palace lẹ́gbẹ̀ẹ́ títì mọ́mísí Lizzy ṣẹ́rí olè náà máa ń mú jù nílùú wa ìtú ẹ̀ ni wọ́n ṣe ń jalè ní ìlú mi ìlú grandmother mi àti ìlú dádì mi olè náà máa ń mú jù so o lè rólè ń bẹ̀ ńgbà tó ń pè mí lólè Èdùmàtà ẹsà bọ́ọ̀dù tó mú jó ní last year àṣà ti jẹ́rín ẹsà bọ́ọ̀dù lẹ́fẹ́ fi ṣe chairperson ẹ̀ níyì olè Èdùmàtà dé ìyá rílí ọpẹ́lọpẹ́ mi irú òbò ni ò bá gbé jáde Ọlọ́run ló ní kí n ti àlá àti ẹ̀lẹ̀ ìyá rílí ṣẹ̀ wá gbé idán jáde èyí tó ní ẹ̀kọ́ olè síwájú orí ẹ̀ ẹ̀kọ́ olè sí confirmation tún wá lánàá pé ó ṣẹ̀wọ̀n sẹ́ ogun ní ṣinimú èpè ò kì í ṣí ìyàn jà gbogbo nǹkan kọ́ là ń introduce Jésù àbánàbìsì ṣé àwọn ará Àdúmàtà ńgbà tán ni mo jalè ṣé wọ́n sọ pé Jésù gbọ́ o Jésù rí wa ó jalè ṣọ́ sọ bẹ́ẹ̀ ṣọ́ sọ wípé ànábì rí wa o ànábì ń gbọ́ ó wá jalè wọn ò pe ànábì sí bẹ́ẹ̀ ńgbà tán fẹ́ bà tiẹ̀ jẹ́ kí ló dé tó ṣe fẹ́ lọ máa apply ànábì àti Jésù òtè ló pọ̀ nù yín Àdótòṣì ó fì mí lákàlàkà ẹ má gbàgbé pé 7 days after nígbà tó di February 12 Àdótòṣì bá tún jáde òun àti ṣọ́ọ̀kì Amẹ́ríkà náà bá tún lémi àtọkọ mi ṣe land grabbing pagbalẹ̀ lọ́wọ́ àwọn ta ló rántí ní February 12 èmi ò ń gbàgbé time and date mi ì rí kọ́mẹ̀ntì yín gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́mẹ̀ntì ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí àwọn ọmọ yín ò ní ṣìrìn àwọn ọmọ yín ò ní pàdé olórí burúkú olè ọ̀lẹ bíi tàdótòṣì ẹ ṣàmì kẹ́ gbé tọ́ mi gbogbo yín tẹ̀ ń kọ́mẹ̀ntì ni o Mumsy Lizzy my choice I really love the people that came àwọn ọmọ Ìgbò yẹn dúró tán fún mi ni àwọn ọmọ Ìgbò yẹn that is what human beings should do for one ẹ rà àwọn Ìgbò ẹ̀bọn ẹ dúró a ní ẹ rí very dark man àbọ̀ ẹ dúró fún mi ẹ bá mi bè lọ́wọ́ olórí burúkú àwáyé má ṣe rere Nkechi Blessing tó máa sunkún kíkorò túra òtún gbé sí ayé ẹ bá mi bí pé kí ni ẹ̀ṣẹ̀ kan tí Lizzy ṣe fún ẹ kò bá mi bí Nkechi Blessing pé Nkechi Blessing kí ni Lizzy ṣe fún ẹ kò bá mi bí ẹ kò bélẹ̀ pé Nkechi Blessing kí ni Lizzy ṣe fún ẹ lórí burúkú ọmọ òfò irú ròǹbòrò àwọn olóṣè olódo Àdótòṣì olórí burúkú olóbò sọ̀kàwé àṣàn omi
orí larí kò sọpọlọ ọmọ ọ̀bànújẹ́ òun nílé ní òun ní lánà bí ẹkún apọmọjẹ agbélé ìdè wọn àlámọ́lẹ̀ pa bí ìgbà tálápàtà bá gbé nọmọ sórí àtẹ wọn rẹ lékiri wọn gbé lẹpẹ a tún lọ gbé mi wà Nkechi iṣẹ́ wà ńlẹ̀ tí n bá mú yálà ya ẹ for the fact wípé mi ò ṣẹ̀ mi ò rò ẹ́ mi ò go against ẹ rí ọjọ́ tó ti ń ṣorí burúkú ẹ tó ti ń gbé oríṣiríṣi ọkùnrin wá sórí ìkànnì yìí tí wọ́n ti wá ń fògo ẹ̀ṣẹ̀ sí mi ò dá sí rí láyé mi tí n bá kíkà bọ̀ ẹ́ lára Yasin ó ṣàrí orádò tó ṣì oríbóye gbẹ́rù ẹ̀ ní Facebook oríbóye palẹ̀mọ́ ní Instagram orí tí n bá mú yálà ya ẹ̀ Nkechi tí n bá since 2019 ló ti ó máa ń dárúkọ mi ni ó máa kò kí ẹ̀ ṣọ́ra ti jọ́jọ́ tí mò ń wú ẹ̀ torí ọ̀rọ̀ ìyá ẹ̀ tó wà ńlẹ̀ tí n bá gbé síta Nkechi mo mọ ìyá ẹ̀ ń ta pẹpẹ súpù náà torí wípé àṣírí bàbá ẹ̀ ibi ló ti máa jáde àṣírí bàbá ẹ̀ ibi ló ti máa jáde ṣé o mọ iye ọkùnrin tó jà sí ẹ lọ́dọ̀ ìyá ẹ̀ èyí tẹ́ ẹ fi gogúdà gún ní fún tẹ́ ẹ pa sí fágbà Nkechi oh shit tí n bá mú yálà ya ẹ DKY náà bí jẹmọ ẹ oh God ẹlẹgúnmọta ẹ rí pé mi ti wá fún DKY ẹjọ́ ra máa ṣe fàájì kò tí wá fún mi inú ọdún yìí ó pé ọdún mélòó ṣé ti rí Nkechi Blessing has joined ẹ ti rí to mock their colleague ẹ ti rí yẹ pé Facebook gan gbé wá fún wa wọ́n yẹ gẹ́gẹ́ ẹ tún wọlé ẹ wò ẹ ti rí 2019 lélẹ́yìí o 2019 lélẹ́yìí ẹ máa wo ẹ wò ẹ ti rí ṣé gbọ́ ẹ rí sórí abẹ́ ẹ̀ kójọ síbí ni abáyáláyé ẹ̀ kójọ èmi ò ń ṣàwọn tẹjọ máa ń búra yín ó kú mọ́ ọmọ pé mi gbóyìnbó mi lọ skul rárá ṣùgbọ́n ibi tí n bá fi ẹnu pín ẹ dé tó bá máa fi tó ọ̀sẹ̀ kan wàá kọ́ rí pé o gba kọ́ọ̀lù mọ́ ni lọ́bẹ̀ lọ́wọ́ àdó tó ṣì Gistlover lọ́bẹ̀ Gistlover dà lẹ́nu. so ẹ̀yin ọmọ Ọlọ́run lórí burúkú ọmọ ìyá ẹ̀ ti ṣánkù àwáyé má ṣe rere ọmọ òfò so bí mo ṣe ń sọ lọ jàre labari wọn tán update lọ́tún lọ́sì Adótòṣì Gistlover kí ló dé tí o ṣe tí present dọ́kúmẹ́ǹtì land grabbing Adótòṣì Gistlover o present dọ́kúmẹ́ǹtì land grabbing tó ní land grab o ti provide the document kí ló dé tí ẹyàn why is Adótòṣì Gistlover not providing us document of the land grabbing last year Gistlover ó gbìyànjú àmọ́ Ọlọ́run ju ẹ lọ ní gbogbo ọ̀nà ó ṣẹ̀sín láyé ó ṣẹ̀sín lọ́run ó ṣẹ̀sín níjọ́ táyé ò sí mọ́ lórí Instagram ó ṣẹ̀sín lórí Facebook ó ṣẹ̀sín ó ṣẹ̀sín ó fẹ́ belong tẹ́ bá rántí ẹ̀yin èèyàn nǹkan tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ta ló lè rántí nǹkan tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí
mo ní mi ò ṣọ̀rẹ́, mo ní mi ò ṣọ̀rẹ́ because lazy bastard ni ẹ́, alápá má ṣiṣẹ́ ni ẹ́. mo rántí dáadáa ní last year pé February 5 là ń dráàgì ọ̀rọ̀ ó jalè kò jalè tó sọ pé orí olórí burúkú ìyá ẹ̀ yóò fò, ìyá èpè, ìyá tí Shikolova Madness ẹ̀ pa, ìyá akúmámojú di ìyá ẹ̀sìn, olórí ẹ̀ ló mú èmi, àmórí ìyá ẹ̀ yẹn kò ní kó lọ tẹpá mọ́ṣẹ́, olórí burúkú ìyá ẹ̀ yẹn kò ní kó lọ mọ bó ṣe máa ṣiṣẹ́.